Ẹ̀yin ará mi, ẹ bá mi ká lọ wá sí ọjọ́ episode Scientific ló ń sọ̀rọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹni tí ó bá ń ṣe obìnrin tó bá ń ṣe nǹkan oṣù ní ẹ̀ẹ̀mẹ́ta, ẹ̀ẹ̀mẹ́rin lóṣù. Àwọn obìnrin kan wà tó yẹ pé wọ́n ń ṣàkíyèsí ara wọn, wọ́n sì tún ṣàkíyèsí ara wọn. Bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ ní àrùn, ó sì jẹ́ pé àrùn kejì gan-an ni tó lágbára. Ẹni tó bá ń ṣe menstruation lẹ́ẹ̀mẹ́ta àbí ẹ̀ẹ̀mẹ́rin lóṣù, kí ni solution sí? Kí ni tá a lè lò fún? Kí ni tí ó fi cure rẹ̀? Nọ́mbà mi ò yí padà 07033449598. Ewé tí mo dúró tì ní à ń pè ní ewé ìdò. Tó bá wù yẹn lè pè léwé ìdò, kò sí ní tí ò lọ. Tó bá mi wá ewé ìdò, kò sì wà yóò máa ń tanná rẹ́ẹ̀dì lórí. Ó máa ń tanná rẹ́ẹ̀dì lórí. Òun náà lélẹ́yìí. Òun náà ni eléyìí tí ó tan iná lórí yìí. Òun náà ni à ń pè ní ewé ìdò. Kódà ó máa ń so èso. Nọ́mbà mi ò yí padà 07033449598. Tẹ́ bá mi wá ewé yìí, ẹ wá bá mi wá ewé ewúro sí. Tẹ́ bá ti wá ewé ìdò yìí, ẹ já. Tẹ́ bá ti já, ẹ wá ewé ewúro sí. Ẹnikẹ́ni náà gbó kó máa mú ní àárọ̀ lálẹ́, kó máa mú kọ́ọ̀pù kan láàárọ̀ àbí ìdajì kọ́ọ̀pù, kó máa mú láàárọ̀, kó máa mú lálẹ́, kó máa mú láàárọ̀, kó máa mú lálẹ́. Pẹ̀lú ògo Ọlọ́run gbà tó bá fi tó láàrin ọjọ́ mẹ́ta, ẹ̀jẹ̀ ni ó stop. Tára rẹ̀ bá wá rán, ẹni kó lò láàrin ọ̀sẹ̀ kan. Nọ́mbà mi ò yí padà 07033449598. 07033449598. Ẹni tó ń ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mẹ́ta, lẹ́ẹ̀mẹ́rin láàrin oṣù kan, pẹ̀lú ògo Ọlọ́run, gbogbo tó bá lè jẹ́ infection tó wà lára rẹ̀ yóò flush dànù. Dákun bá mi share rẹ̀, the more you share, the more you gain. Bá mi share rẹ̀ kó lè dáhùn fún ẹlòmíì, yóò dáhùn fún ọ náà. Bá mi share rẹ̀ fún èèyàn ogún. 07033449598.